Hello. Ẹ káàsán. Ó ní PS dà. Èmi lélẹ̀ ìlú tí ẹ̀rọ aṣọ mi ni. Mọ́rántí àbíbà. Òun náà ni. Èyí tó wà nísàlẹ̀ rẹ̀ ń ti ń jẹ́. Èyí ni cultural day sọ wá di pé ká wọ aṣọ àwọn aṣọ. Aṣọ àwọn bàbá wa. Èyí ni cultural day. Ìwọ lọ dàbí eégún ọ̀yàn yìí. Bẹ́ẹ̀ ni sà. Ọ̀dà mo fẹ́ gba owó. Ṣówó ẹyọ. Owó ẹyọ báwo? Ṣówó ẹyọ ni wọ́n fún yàn bí. Inú ìwé asẹ́tì owó ẹyọ lè máa gbà ní. Sẹ́ẹ̀tì wo ni mo ti wáyé? Ṣé mo sẹ́ẹ̀tì kájọ́ ń lò gbà kọ́ ni? Owó náírà tí wọ́n ná. Tí mo bá wá sọ fún yín pé mi ò lówó nǹkan kí lè fẹ́ ṣe. O ò lówó. Ọ̀tajà mọ́nú ń lọ ṣọ́ọ̀bù mi ni. Ayé padà mo mú ìṣeré ni ẹ ṣe ní high blood pressure báyìí ṣe mu wá. Wọ́n ẹ̀ má gbàlagbà sí o. Ó lè fẹ́ gbà. 50,000. 40,000 ní charges. Mo fẹ́ gba 50,000, 40,000 charges. Máa mú káàdì. Tí bá sọ fún yín pé mi ò fún yín káàdì yín kí lẹ fẹ́ ṣe. Are you whining yourself? O fún mi ní káàdì. Àwọn ìjọba tí wọ́n ní ó lè láwọn ò fún mi mọ́. Dádì ẹ̀wẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ èmi ò gbàgbọ́ nọ́mà. Àbórí ọmọ yìí ọ̀dà ni. Ṣé o wò mí dáadáa ni? Ẹ wú àyù. Èmi tó jẹ́ pé tí n bá ń bínú màmá ranjú ni. Ẹ jẹ́ fẹ́ yàgbẹ́ ni. Mo fẹ́ sùn ni. Wo mi dáadáa. Ìgbò ni mo máa ń fi ń jà. Tí n bá ṣẹ̀ ọ́ ní Ìgbò. Ẹ wà dádì ẹ fẹ́lẹ̀ lẹ̀ jàre ṣé èmi jọ Yorùbá fìdí wọn máa ṣe ń bí. Kálẹ́ bẹ́ẹ̀ ṣe Yorùbá fìdí. Ẹgbẹ́ mi ò ráyè nonsense. Àbórí ẹgbà mi ìròkórí ọmọ ìpè ọ̀nà bàbá rẹ̀. Àwọn ti sọ pé tí ń bọ̀ náà tẹ́lẹ̀. Mo ń dúró kẹ́ wá sí mi fún mi. Ló yẹ máa sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀ náà. Sọ̀rọ̀ èèyàn jẹ́jẹ́ ni o. Àwọn èèyàn jẹ́jẹ́ ni o. Ẹ gbọ́dọ̀ gbowó yìí. Irọ́ ọmọ àṣìbẹ̀. Gbogbo owó tó wà ń bẹ ò pé. Kódà mo ní kọ́ wá wo balance ni mi lówó gbà. Mo fẹ́ tó bá ti tì bọ̀ yóò sọ pé insufficient ni mo ń dúró de yìí lówó kankan bẹ̀. Mo kàn fẹ́ kọ́ check balance. Pé ẹ tún wáìnì ọ̀rákù yẹn náà. Ìyàgò ni. Mo fẹ́ yọ owó. Okay, sir. Ó ń dorí káàdì kódò. Ẹ má rí i.